Portable ti jáde o Portable ti jáde o ó dẹ̀ tú àṣírí ńlá nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ ẹ wo ẹ sáré wo fídíò yìí. wèrè ni mí mo lóògùn tí mò ń lò ẹ lè lọ bèrè mi láàrò mo ní páálí mo lóògùn tí mò ń lò ẹ bèrè mi. Make I kuku talk true wetin I dey face na spiritual attack. Some people dey attack me based on say I don buy their house, I don buy land. Many people for that area, for that arena. Ẹlòmíì ilé ẹ̀ 20 million ni I don pay am 10 million I never collect ìwé. I never collect documents. Some their land na 5 million I don pay them 3 million I never collect paper. Some na 20 million, some na 30 million I don pay 15. Oríṣiríṣi àìmọ̀ ilé tí mo ti sanwó tó àìmọ̀ ilé ẹlòmíì I don't buy am. They still they stay there. On ṣe bí mi rent ni mi ti gba document based on say I never see money complete. Díẹ̀ ni mo ń ra. Government mo na help my life. Àgbà tó ti bí mi ni mo ti ń feel pain. My mama take care of me. Why? Ikú tó pa màmá mi má jẹ́ kó pa mí. Àìsàn tó ṣe màmá mi Ọlọ́run má yà kó ṣe mí. Ògo ni mí. Ògo tí màmá mi ò rí lò Ọlọ́run jẹ́ kí mi ọmọ kí n rí lò. God, don't let them kill me the way they kill my mother. Àsìkò Ọbásanjọ́, Gbenga Daniel time, when they want to do Sango Road, bridge, wọ́n wọlé oríṣiríṣi. Na only my mama fit comot, fit talk say me they no come out wọlé àwọn family. Where is my mother today? Àtìgbà yẹn mọ́mí mi ti ó ti attack, spiritual attack now. Gbọ́n kan báyìí, àṣé ààrẹ ò yá lóòótọ́. Ó náà sàn ń wò ó. No, kì í sọ̀rọ̀ eré o, kì í sọ̀rọ̀ pọ̀rọ̀ pé bí a kò ń ṣàṣọdùn. Kò sọ ó ní òun ní ìwé lọ́wọ́. Àwọn kan lè máa sọ wípé bí a fẹ́ fi gbé government mọ́ra ni. Bó bá dé ọ̀dọ̀ àwọn ìjọba tó sọ wípé ara wọn ò yá ló ń fi ń wùwà bẹ́ẹ̀ wò. Wọ́n máa bèrè certificate lọ́wọ́ ẹ̀. So kì í ṣe pé ó ń ṣeré. So bọ́sẹ̀ náà máa ń wò pé èèyàn tó ń wùwà báyìí. Bí nǹkan bá gbé wá sí pé nǹkan ṣe lọ́pọ̀lọpọ̀ gbọ́dọ̀ máa wùwà bẹ́ẹ̀ yẹn. Ó dẹ̀ dùn mí. Ó dùn mí gan Ọlọ́run á dẹ̀ dáwọ́lé ẹ̀ rí báyìí pé àyè ìyá yọ sílẹ̀ because ká ní ìyẹ́ wà láyé ó ṣeé ṣe kí ìyẹ́ dìde sọ̀rọ̀ ẹ̀ bàbá tó ní òkú bàbá I must be sincere I must say the truth bàbá yẹn ò bàbá ọmọ ńlá ló ń kọ́ báyìí kọjá ó kàn ń mọtí kiri and you call yourself a father ó kàn ń mọtí kiri ọmọ darú kaba ìkọjá ìwé àwọn bàbá wo ló tẹ̀ wà láyé yìí ganan àbíkó máa gbé bàtà gbàngbà sẹ́sẹ̀ lórí Instagram ẹ tún wá wo point mi tí bàbá yìí make lórí àwọn properties tó rà tó ti sanwó ẹ̀ tán àwọn yẹn náà kó sàṣetì ṣùgbọ́n ó ṣe mistake ó ṣe àṣìṣe lórí yẹn. Bàbá Portable bàbá yẹn because mo mọ̀ kọ́kọ́ mẹ́ tó gbé gbèsè ẹ̀dá nǹkan máa yẹn ti sọ̀rọ̀ kan ní last week pé bàbá òun kì í ṣe bàbá gidi pé torí gbogbo nǹkan tó ń ní bàbá ló wà in charge ẹjọ́ ṣé bàbá yẹn orí bàbá yẹn ṣé kò ṣe débi pé má jẹun bàbá bàbá mo sorry but ṣé bàbá yẹn ò yẹ kó advice ẹ̀ ní pé ayé òdi bẹ́ẹ̀ yẹn ni àwọn yẹn náà ok ẹ̀gbọ́n mi ti Portable sọ ó fẹ́ ra ilé lọ́wọ́ àwọn èèyàn ó ti kó fún wọn ṣùgbọ́n òní kí wọ́n sì máa gbé bẹ̀ títí gbà tó wàá fi balance ẹjọ́ ṣe pé tí òye pápadà yí àwọn ẹni yẹn wọ́n lè hàn lè mọ̀ gan ká fẹ́ jogún owó tó ń kó fún ká dẹ̀ fẹ́ jogún ilé mọ̀ ń ronú o pé ṣé kò ní dọ́gbọ̀n tó sẹ́yìn pẹ̀lú wọn nílé ayé tá a wáyé náà kọ́ ni nílé ayé tá a wáyé ẹ wo ọlọ́mọ jẹ́ kí a bọ́ sọ́wọ́ àwọn èèyàn mọ̀ burú kọjá nǹkan tẹ̀yìn sọ yẹn so èmi ò mọ àwọn tó advice ẹ̀ tí wọ́n yẹ kó yẹ kán jẹ́ kó mọ̀ wípé ilé ayé kò rí bó ṣe ń ṣe yẹn so now advice tí mo máa fún ẹ Mr. Portable òun ni wípé lọ gba guardian and counselor àwọn kan àtàkùn wọn ní guardian and counselor profession tí wọ́n ní àwọn tó study guardians and counseling lọ gbà wọ́n gẹ́gẹ́ bí adviser ẹ kó máa sanwó fún wọn lóṣooṣù bó jẹ́ kan ló lè gbà bó jẹ́ méjì gbà wọ́n kó dẹ̀ máa gbọ́ràn sí wọn lẹ́nu iṣẹ́ tí wọ́n ní láti cancel àwọn ènìyàn láti guide àwọn ènìyàn láti put èèyàn through lọ gbà wọ́n owó kékeré ni wọ́n fẹ́ gbà
wọ́n lè máa tọ́ ẹ sọ́nà. So before you do anything, you tell them first and they will advise you. Ìmọ̀ àtẹ̀mí lè gbà ẹ́ nìyẹn jọ̀ọ́ bọ̀dá. Portable, please go and do that. Àwọn nǹkan tó gbèsè tó ń gbé yìí, ayé gbẹ́gẹ́jú lẹ́fìn yẹn lọ, my dear. Ayé gbẹ́gẹ́jú lẹ́fìn yẹn lọ. Ó yẹ, má finú wẹ́nu o. Jọ̀ọ́ tó bá lè ṣe help kan tó mo sọ fún ẹ yìí, wọ́n ká rí pé nǹkan máa yàtọ̀. Try to have a spiritual father, either a Muslim or a Christian, to máa adopt as your spiritual father, to máa replace bàbá fún ẹ. Mi ni kó má ṣe fún bàbá ẹ. O máa ṣe fún bàbá ẹ jẹ. Ṣùgbọ́n tó yẹ pé àwọn ènìyàn máa fún ẹ ní ìmọ̀ràn, o gbọ́dọ̀ máa listen sí wọn. Àwọn máa cancel ẹ spiritually. Tó bá jẹ́ ìrun tó fẹ́ máa kí wàá máa ké dédé. Tó bá dẹ̀ jẹ́ church tó fẹ́ máa lọ, you be going to that church regularly. After that, lọ gba guardian and counselor. Ìyẹn máa advise ẹ morally, physically, even financially they can still advise you. Ó yẹ àwọn méjì yẹn wà very very important. So wàá rí pé nǹkan wà okay. Gbogbo wéwèrè yẹn kò ní ṣẹlẹ̀ mọ́. Kódà táwọn ìgbà yẹn kó lo oògùn ẹ̀ wọ́n á jẹ́ kó mọ̀ pé táwọn bàbá yẹn kó lo oògùn ẹ̀. Jọmọ bẹ́ẹ̀ ni. Ògo ni ẹ o, ògo ìdílé ni ẹ, wọn kàn mọ iye ẹni. But ìwọ gangan tí àwọn tó wà ní environment tó bá mọ iye rẹ o, tẹni tó kú ní tiẹ̀ gbé o. Ó wà níbẹ̀ ni wọ́n rí ẹ o. Tó o bá lọ tán, they will look for another person. Ìmọ̀ràn ni wọ́n gbà ẹ o. Ẹ jọ̀ọ́, ẹ̀yin dáàdì mi, ṣé mi sọ̀rọ̀ jù? This is Adeomade Irin Odabo. Adeomade, advocate for the masses.